Success Point, bring it on. Sulaiman ibn Faruqiya ilahi fatawili umura awili maali uriage akori bismillah. Shehu Sulaiman miskin mufuti lórí àfisọ́wò láwùfà jàdí oníkíjì pa bàbá wa. Shehu Sulaiman miskin mufuti lórí àfisọ́wò láwùfà jàdí oníkíjì pa bàbá wa. Grand Mufuti ẹlẹ́kẹrin Ìlọrin gèrè àlìmí wọ́n ní ta ló tọ́ sí alájàdí miskinu náà fún o. Oníkíjì pa Shehu Sulaiman ti di Mufuti Ìlọrin ẹni tó yẹ náà gbé fún ní gbogbo Ìlọrin wí o. ẹ̀ka ránṣẹ́ ń fọ́ ọba Ìlọrin ẹ̀mí àsúlùngàbàrí ọba ni wọ́n mẹ́tò ẹni yẹn náà ni wọ́n fún ní Mufuti Ìlọrin. Shehu Sulaiman miskin Mufuti Ìlọrin àfisọ́wò láwùfà jáde oníkíjì pa bàbá. ipò ńlá máa ní Mufuti ìlú Ìlọrin èèyàn lásán kọ́ ló máa ń jẹ́ Mufuti Ìlọrin. wòye sáwọn tó ti jẹ́ Mufuti látẹ̀yìnwá rohun tí mò ń wí. Wàlíyùláyì àkìkì ni Mufuti àkọ́kọ́. bàbá wa Shehu Kamalidin aládàbí àfààní Mufti kejì lápá òkàgì wòlíì tójú wòlíì lọ. Mufti kẹta Shehu Sọfíùllah. Mufti kẹta Shehu Sọfíùllah sórí pẹ́sà èèyàn làwọn tí à ń sọ. ayé Mufuti tún wá sísí rẹ̀ ò lẹ́yìn tí Mufuti kẹta ti kú o. gẹ́gẹ́ bá ṣe mọ̀lú Ìlọrin pẹ̀lú ẹ̀sìn tẹ́sìn iye ni kò yẹ ká má ṣe ní Mufuti nọ́bà Málàjàdí ní Mufuti. Shehu Sulaiman miskin Mufuti Ìlọrin àfisọ́wò láwùfà jáde oníkíjì pa bàbá. oyè àti àlìyáàsì lóye Mufuti Ìlọrin kì í sóye ayé kankan títàwọn ènìyàn Ọlọ́run ni. Ọlọ́run ló gbà Alájàdí sípò Mufuti Ìlọrin. eré kọ́ iṣẹ́ náà ń ṣe débẹ̀ o iṣẹ́ ayé kọ́tọ̀ Ọlọ́run ni. ẹni bá mọ̀ Shehu Sulaiman yóò mọ̀ kó ṣiṣẹ́ nínú Ọlọ́run. ènìyàn tó bá lójú inú tó bá rí Shehu Sulaiman àrímọ̀lẹ́ Ọlọ́run lára ẹ̀. wọ́n pọ̀ ní tẹ̀sùn bá a gan wọ́n fìlà ní lọ́sàn-án lóru. ipò tó wáyé kò kú wa. ipò tó wáyé wọn ò kú wa. ẹ̀san iṣẹ́ ẹ̀ lọ Ọlọ́run fún. ó súnmọ́ Ọlọ́run mi tí wàá ń gbẹnu Àjàdí wí kó ṣẹ̀tọ́ Ọlọ́run ni ó ń gbẹnu Àjàdí wí. mọ́lẹ̀ Shehu Sulaiman tó ń tán o àlàmá ní kó máa ṣekú. kárí Mufuti tè ní pẹ́ o karamáláwù fún bàbá o kájọ làwọn pẹ́pẹ́pẹ́. Shehu Sulaiman miskin Mufuti Ìlọrin àfisọ́wò láwùfà jáde oníkíjì pa bàbá. ìmọ́lẹ̀ tó ń tàn lára Shehu Sulaiman Àjàdí oníkíjì pa miskinu dela Mufuti ti tóní. Gáúsù Zamani ẹ̀ wá gbọ́ ibi tó ti bẹ̀rẹ̀ rẹ̀ ẹni Ọlọ́run ló bá Lájàdí. Shehu Faruku Waliyullah oníkíjì pa ní bàbá wọn. ilé kéwú tí Mufuti tó ní lọ ṣe mọ̀ pé ní Ọlọ́run ló kọ́. Shehu Adamali lórí ló kọ́ wọn kò dàrú ẹni Ọlọ́run ni. Shehu Abubakar parí iṣẹ́ ìyẹn ni miskinu bila ẹni Ọlọ́run tó wọn tó pamọ́. èèmọ̀ àkàndá Ọlọ́run ni wọ́n fi kún un tálájàdí mú wáyé. ipò tó wà ní ọjọ́ ìní kò yẹ kó yà mí lẹ́nu bó ti bá ní Mufuti tó jẹ́. Shehu Sulaiman miskin Mufuti Ìlọrin àfisọ́wò láwùfà jáde oníkíjì pa bàbá. Ọlọ́run dájọ́ ẹ̀ wá ń pòṣe ṣẹ̀fẹ̀ pọ̀ lọ́hùn lẹ́jọ́ ni. ta ló sọ pé kò tọ́ sí Sájàdí òkè ń ṣàfàní bárú ní ilé mú ní Shehu Aláàfin mímọ́ ní bàbá. gbogbo tá fi pé hàn ní Mufti ní Shehu Sulaiman ní.
Kíjìpá ni Mufti Shehu Sulaiman Mufti Àjàdí Mufti Alamani Mufti ọkọ Sẹ́yìndà Mufti Ramatala Mufti Baba Maria Mufti Baba Irada Mufti Baba Suadmi Mufti Baba Amada Tijani Mufti Baba Shehu Ibrahim Mufti Baba Sadullah Mufti Ogunmari Kasini Mufti ọmọ Baba Lágége Mufti kẹ́mi wọ́n gùn fún wa o Mufti kárí bàbá pẹ́ Mufti a orí àǹdè akọrin máa sálám.